mẹ́rẹ̀ẹ̀rin lórí bẹ́ẹ̀dì, eléyìí lè tó kó bọ inú òbò eléyìí, eléyìí lè tó kó bọ inú òbò eléyìí, eléyìí lè tó kó bọ ìdí ọkùnrin eléyìí. Àwa mẹ́rẹ̀ẹ̀rin lórí bẹ́ẹ̀dì, àǹtí Ṣeun, ọkọ mi, ọ̀rẹ́ ọkọ mi, ìyàwó ọ̀rẹ́ ọkọ mi àti èmi. Bí wọ́n bá sọ pé ilé ẹni láti ń dèkúté onídodo, wàhálà ìwọ̀n ọ̀pọ̀rọ̀ ilé tiwa gangan ni. Èkúté táwa sì ń jẹ kì í ṣèdodo nìkan ló ní. Èkúté tó wá tún ní oríṣiríṣi nǹkan míì tá a lè sọ fún yín. Àmọ́ ní ọ̀rọ̀ yìí ẹ mọ̀ oríṣiríṣi nǹkan tí èkúté ilé tiwa ní. Àǹtí Ṣeun, mi ò mọ̀. A ti ṣègbéyàwó tán, alẹ́ ẹjọ́ ìgbéyàwó mi, hòtẹ́ẹ̀lì aṣọ pa máa lọ́ọ̀jì sí. A ti lọ sí rẹ́gísítírì ká tó lọ dáná. A lọ rẹ́gísítírì ní Thursday. Táìmù yẹn àtàwọn kankan tó ṣẹlẹ̀ lẹ́kọ́ rí bẹ́ẹ̀. Nígbà tó ìjọ Saturday ni wọ́n á ṣe ìdáná mi náà ṣe gbé papọ̀. So ti yẹn bẹ́ẹ̀ a ti lọ sí rẹ́gísítírì ká tó wá ṣe ìdáná mi. Ṣé kí wá sòótọ́ ọ̀rọ̀ fún yín? Alẹ́ ẹjọ́ ìgbéyàwó tá a wà nínú rúùmù lọ́kọ mi bá sọ fún mi pé baby àwọn kan ń bọ̀ ní ìsìn ṣe mọ̀ inú mi ti dùn, let's hug each other, let's do this thing. Funny part of it ni pé ọkọ mi òjíṣẹ́ Olúwa ni, ọ̀rẹ́ rẹ̀ òjíṣẹ́ Olúwa ni. Bẹ́ẹ̀ ni àwọn kan ń bọ̀, àwọn wo ni wọ́n ń bọ̀? Ó ní àwọn bọ̀rọ̀ àti owó tí wà sí àwọn náà ń bọ̀. Ewu bíbí ọmọ máa rí wọn lọ́la jàre. Ṣé mo tún fẹ́ máa pray nísìnyí, báyìí ní. Rárá o, wọn pray tó bá ti dé àwọn nǹkan tó fẹ́ ṣe. Bó ṣe dé ọkọ ilẹ̀kùn, aṣílẹ̀kùn fún wọn, wọ́n wọlé. Ọkọ mi àtọ̀rẹ́ ẹ̀ họ́ọ̀gì wọn ara wọn, èmi àti àwọn náà àjọ ń sọ̀rọ̀. Àbọ̀ wa ni ẹ pẹ̀lẹ́, ẹni yìí ó yẹ yín ó ṣe gbá kan, ó ṣàwó ṣèwò bàbá sáàsù obìnrin òkè. Mi ò tí ì mọ̀ pé nǹkan kan ń bọ̀ ńgbà náà. Ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀ntórí Àdìtúnṣe, Olúwaṣeun ọmọ Àkànjí lèmi ń jẹ́. Ẹ wá nǹkan fìdílé torí pé ètò èrò yìí ó ṣeé ṣe kẹ́ ẹ mọ́ gbàgbọ́ àbí kẹ́ ẹ gbàgbọ́, tèmi ṣáà ní wípé ó gbẹ̀nù tán létò. Ó ní àwọn ṣáà ń sọ̀rọ̀ ẹ mọ̀ ibi táwọn bá wọn gbàbí rúmà pa ló ṣe rí, hòtẹ́ẹ̀lì ni o, suit ni, ṣó ti yé bẹ́ẹ̀. Ó ní so àwọn sáà wọn bẹ́ẹ̀ àwọn sáà ń sọ̀rọ̀ lórí bẹ́ẹ̀dì, wọ́n ní ìpẹ̀lẹ́ kìdìkan. So ìṣòwò tó fi ń fọwọ́ kàn òun kò yé òun sí, ó sì òun kọ́ ni kìdìkan but òun yẹn tí ó fọwọ́ kàn òun yẹn ó ti ṣe kíní jù. Ni òun bá ní pé ok àwọn sáà jọ ń gist òun máa wo táwọn ní wá ẹ dúró brother Timothy sister lọ lé ni. Wọ́n ní lọ lé. Ṣé ọkọ yóò sọ fún yín ni pé kí ni pé tó máa ṣe prayer lálẹ́ báyìí? Ewu tó bá ṣe prayer máa ṣáà máa ṣe èmẹ́ ni, I'm tired prayer. Ọkọ yóò sọ fún yín rárá, we are sleeping here together. Wọ́n wọ́n lè gba rúùmù fún yín, ṣé rúùmù ò tó ni? Ó ṣe máa ní pé kí ẹ máa sùn ibẹ̀ tí ìdílé lè máa sùn ni. No, torí ìtọ́kọ yín ṣe gbárù bed báyìí, ẹ̀rí bed tó tóbi ẹni ẹ̀lẹ́, all of us will sleep on the bed. Alẹ́ ẹjọ́ ìgbéyàwó mi, all of us will sleep on the bed. Which on the bed? Adayi ti pọ̀ jàre. Babe, yes now, we are sleeping on the bed together. But the matter of fact, you go to enjoy it. Enjoying what? Ọ̀run tẹ́ ń sọ òye mi. Okay, mo ń bọ̀. Sister Lágbájá, ìmọ̀ àbọ̀ abọ́kọ̀ yín náà. Àní àwa mẹ́rẹ̀ẹ̀rin jọ máa sórí bed ni. Mẹ́rin jọ máa sórí bed, kí ló tàbí máa sórí bed? Ṣé kò sí room mọ́? No now. A fẹ́ ní like I'm having a nice time, you enjoying ourselves, you can touch her, I can touch her, you can touch you enjoying. Kò ní jẹ́ pé gbẹ́dú sọ jáde. Irú ọ̀rọ̀ òṣìwò tó ń sọ lẹ́nu. Àwọn mẹ́rin jẹ́ máa sọ ní bẹ́ẹ̀dì. What do you mean by that? What do you mean by that? Pé àwọn mẹ́rin jọ máa sùn orí bẹ́ẹ̀dì yẹn. Ẹ jẹ́ kí n ṣe ìkìlọ̀ pàtàkì fẹ́yìn lórí orí ìtàgé. Mo ti ń rí àwọn kọ̀ọ̀kan tẹ́ wá ń ṣe lórí péjì mi, kẹ́ máa máa fídíò mi, kẹ́ máa fi ṣe. Tó o bá ti gbàṣẹ lọ́wọ́ mi, tó o bá lo fídíò mi tó fi ṣe eré orí ìtàgé, o ò ní jèrè ń bẹ̀, ó ṣọ́ọ̀tì ni. Gbàṣẹ lọ́wọ́ mi. Sọ fún mi tó bá tẹ́ mi lọ́rùn màá ní kó lọ ṣe, tí ó bá tẹ́ mi lọ́rùn màá ní rárá.
but yẹn kan sọ pé ẹ clever no problem go and do it but o ò lè jèrè. ó ní òun wá ní irú ọ̀rọ̀ oṣù wo lẹ́ ń sọ lẹ́nu ìpá àmẹ́rẹ̀ẹ̀rin lórí bẹ́ẹ̀dì láì ṣe kí ló ṣẹlẹ̀ bí báyìí ẹ jí mi náà Pastor Timothy are you aware of this? ìgbà yẹn mo ti wá sí sitting room ẹni sọ̀rọ̀ Sister Bukky this is how we do it gbàtà náà ṣe wedding àbí bébì àmì ẹ̀ta lọ́jọ́ sórí bẹ́ẹ̀tì kan náà and we enjoy each other àbí ṣé wọ́n enjoy ẹ̀ bébì àbí bra ẹ̀yin náà enjoy ẹ̀ bra James náà enjoy ẹ̀ so ẹ má worry Sister Bukky ẹ máa enjoy every part of everything máa enjoy wèrè wo nìyẹn are you okay? Are you guys okay? Like àwọn mẹ́rin máa bára wa sùn lórí bẹ́ẹ̀dì. No. 3 of you can go and do it. Me, I'm out of this. Please, I'm out of. 3 of you can do it together on the bed. I will be here. No. It's 4 of us. We're going to enjoy this. Ẹ̀yin gan ẹ̀ ṣe tó ìyàwó mi ń gbà yẹn. No, kíni kan máa náà òun gan ló máa ń béèrè fún pé ṣé Pastor James ò ní wá ni? Ṣé Pastor James ò ní wá ni? That is what we do. Ṣé ẹ mọ̀ pọ́kọ yín máa ń ṣe máa ń tuma ọkọ yín máa ń bóbìnrin sùn máa ń bọ́kùnrin sùn ìyá tẹ̀wọ́ mìíràn lè múra ẹni partner we don't care about that tàbá dẹ̀ fẹ́ lóyún ọ̀hán mẹ́ta ti mọ̀ gbá àlè lóyún báyìí tàbá dẹ̀ fẹ́ lóyún ọmọ ẹ̀jẹ̀ pé èèyàn tó yẹ ọkọ yín ẹ̀jẹ̀ máa ní time papọ̀ but in fact àṣìndó time tẹ̀ máa lóyún gan tó bá ti lóyún fọ́kọ yín tẹ́mi náà ti lóyún fún ìyàwó mi náà ti lóyún fún mi tá a ti jọ confirm ẹ̀ pé both of us tí wọ́n ti lóyún àwàlá lóyún tó wà nù wọn a tún máa ṣe àwọn mẹ́rin yẹn we still continue our game yeah. orí èyí mẹ́rẹ̀ẹ̀rin ti dá orí yìí ti burú but what of fact ẹ ti ṣí èrè ẹ ti ní fra lórí yín kó o ṣílẹ̀kùn kó o bọ́ star you locked the door please open the door for me I need to go out to go and shout and tell people nǹkan tójú ẹ rí nobody is open the door for you you know what tó bá sọ pé o ṣe nobody will force you but ọ̀nà kan tí mo lè gbà fọwọ́ kàn ni wípé kéèmí àti ẹ kájọ ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn bra Timothy àti ìyàwó wọn that is it. ọ̀nà náà àwọn mẹ́ta bá wọ inú ilé lọ inú yàrá yẹn lọ òun bá wà ní tinú bá jókòó báyìí nǹkan ìgbọ́ tó ń ṣe osh baby gimme demi ó yóò dé wọn tó ń jókòó sí wọ́n ní oríṣiríṣi èrò wa ń bọ́ ta ní ọkàn wọn fẹ́ pínkì kílẹ̀ tí mọ́ ìgbàgà kóhun ti bọ́ síta oríṣiríṣi èrò nínú ọkàn oríṣiríṣi ọ̀rọ̀ kí lè ṣáà mọ́ kóhun ṣáà bọ́ta kóhun lè lọ sọ fáwọn èèyàn mọ̀rọ̀mọ̀rọ̀ tí ń ṣe òun ó lọ́kọ̀ òun gbà tó wọ́n tán ṣe tán bá wá 3 of them were naked wọ́n á bọ́ òun bí tó ń jókòó sí ọkọ òun lọ́kọ̀ sọ̀rọ̀ ó ní do you know that I can kill you here tẹ́nibọ̀dì onímọ̀ màá kọ́ po poison fún ẹ nínú tíì ó dẹ̀ máa mú ó máa kú ó máa sọ pé ní patilana ló ti fún ẹ ní poison jẹ bọ̀dá yẹn sọ pé a lè fún yín lọ́rùn pa tẹ̀dẹ̀ máa kú ó ní but a ní ṣe bẹ́ẹ̀ fún yín because a mọ̀ pé àgọ́ wa ló máa dé adìyẹ ń gbẹ̀yìn lẹ́yìn náà ní táàní kúrò mi báyìí because I don't know why tẹ sọ pé ẹ ti marry ẹ ti lọ́kọ ọkọ yóò complain nobody is cheating here you're not allowed to have another boyfriend your husband is not allowed to have another girlfriend it's only 4 of us the marriage is between 4 of us which marriage are you talking about ṣe ti yà wẹrẹ ni I married only 1 man now I'll be a wife to 2 men it's not even 2 men 3 people ni àti ìyàwó yín náà a máa tọ́ṣe ara wa I can't do it ó ní bí tó bá I can't do it báyìí wọ́n kò gbé òun lẹ́sẹ̀ ní piu orí bẹ́ẹ̀dì gbọ́sọ̀ tó wà lọ́rùn báyìí wọ́n bọ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ ọkọ òun ló dì òun ní tànkan mú bẹ́ẹ̀ ohun ọ̀tọ́kọ òun kì í ṣe ibà ọkọ òun ló dì òun ní tàn mú mi báyìí
ìyàwó yẹn ló di ní tẹ̀kejì mú bíbáyìí àtọwọ́ òun mú báyìí ọkùnrin yẹn dẹ̀ gorí òun ó bóun lájọṣepọ̀. Ìyẹn Pastor Timothy nígbà tó dóhun tán dáadáa ó wá bọ́ síbẹ̀ ìyẹn ọkọ òun náà wá ṣe tiẹ̀ ìgbà tó ṣe tiẹ̀ tán àpárá òun ti balẹ̀ kò sí tóun fẹ́ ṣe mọ́. àǹtí kejì náà báwọn náà ṣe bọ́ síbi ọyàn òun nìyẹn. ọmọ mind you ọkọ òun lo rọ́bà dáàbòbò Pastor Timothy náà lo rọ́bà dáàbòbò so ìyẹn òun ló wá mú ọyàn wọ́n á fa ọyàn yẹn obìnrin yẹn ó wá ń fa ọyàn ó bẹ̀rẹ̀ sí fa ọyàn òun ìgbà tó ṣe tán òun ké wọ́n ní tó bá ń sọkún ní kí ló ṣe fáwọn èèyàn pé something like this happen where is your evidence wàá rí tó bá sọ fáwọn èèyàn pé nǹkan báyìí ṣe máa sọ fún mi pé o ti ní mental ni so if you know you can deal with it I will tell them you have mental yeah tó bá sá káàkiri tó tọ́ mi bá ti tẹ̀ báyìí máa gún ẹ lábẹ́rẹ́ tí wàá ya wèrè ni ọkùnrin ló ń threaten bẹ́ẹ̀ ìyẹn sọ pé kó yá àti ẹni gún lábẹ́rẹ́ tó máa ya wèrè a máa pàdánù ni àti ṣeun ibi tí jọ́ni ìgbéyàwó òun ti bẹ̀rẹ̀ nìyẹn àwọn mẹ́rin lórí bẹ́ẹ̀dì wọ́n lọ tán nígbà tílẹ̀ mọ́ àwọn àmì àwọn èèyàn wá ń kí àwọn ń bẹ̀ wọ́n ṣàrẹ́rìn kí àbúrò òun dé kóun lè rojọ́ fàbúrò òun pé nǹkan báyìí ló mọ̀ ṣẹlẹ̀ gbọ́tà àbúrò òun dé ọkọ òun náà wà ń bẹ̀ ọkọ wọn sọ pé ṣé fíbára yín sọ̀rọ̀ ni ẹ kí n excuse yín ọkọ wọn kúrò ń bẹ̀ pátápátá ló sàlẹ̀ wọ́n sọ àbúrò òun pé ṣọ́mù kan máa ṣe threesome àbúrò ní pé ẹ̀ nà olóore òun kan òun pẹ̀lú girlfriend jẹ́ threesome ló máa ń ṣe ọ máa fẹ́ra wọn àwọn wèrè yẹn máa fẹ́ra wọn ọkùnrin ọkọ yẹn ó lè invite ọkùnrin mi wá tó máa dó girlfriend yẹn báyìí gẹ́yìn náà ó lè invite obìnrin mi wá tó máa dó ọkọ ẹ̀ báyìí mẹ́ta ṣé rí ẹ̀ǹtí mi oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ní ìgbéyàwó láyé ìsinyìí wàláì àwọn bíi kan àwọn oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ní ìgbéyàwó nísìnyìí kí ló tẹ́ fi bèrè bẹ́ẹ̀ kò sí nǹkan kan mo kàn ní kí n bí ẹlẹ́rìí náà ni wípé like kí marriage máa méjì káwọn ọkọ àtìyàwó àmì ẹ̀rín kan máa bára wọn sórí bẹ́ẹ̀dì àní kò sí nǹkan tí ò ṣẹlẹ̀ láyé ìsìn yìí kò sára tí ò ṣẹlẹ̀ láyé ìsìn inú ilẹ̀ níbẹ̀ àti ń jẹ èkúté onídòdó làwọn èèyàn fi ń ṣe wọ́n fi ń sọ̀sùn wọ́n fi ń para nù so ṣé fíìmù lẹ wò mọ́júmọ́ ni ojú yín wú bákan ṣé ń ké ni kí ló ṣẹlẹ̀ ẹ má sọ pé ẹ̀mí ìsinmi àti ìdajì torí kẹ tó má rí ẹ̀ bá wa gbé at 34 ẹ wá má rí ẹ tó wá ń ké ẹkún ayọ̀ lẹ́ ń sun kí ló sì ń tẹ̀ ń ké kò sí nǹkan kan ẹ wo ọkọ yín dà mo fẹ́ sọ fún wọn pé kí wọ́n fi mi lówó jà èmi bá tèmi lọ ẹ máa ké gan kò sí nǹkan kan níbo pọ̀ sígbà yẹn ọkọ òun ṣàwọlé bọ̀tọ́kọ wọn wọlé bóni màmí bí léèrè ó kàn àtàná tí ń ké o bóyá bẹ́ẹ̀ ṣe gbò wọ́n ti gbò wọ́n jù ta ló gbójú òun gbára dúró náà ṣe virgin at her age kó má mọ̀ yìí pé kó má mọ̀ bó ṣe máa keep secret kó má bó ṣe máa hold kí mo fi ṣe bẹ́ẹ̀. àbúrò òun ṣàgbó lọ ọkọ òun àbúrò òun bọ́ta àbúrò òun lọ ó wá kó òun nìkan pẹ̀lú ọkọ òun ẹ̀kọ́ sọ pé olóhùn yọ ẹ́ ká ló sọ ni fábùrò ẹ̀ nítorí àbúrò ẹ̀ mo ti máa gún ẹ lábẹ́rẹ́ nítorí àbúrò ẹ̀ mo ti máa gún ẹ tábúrò ẹ̀ dẹ̀ ní mọ̀ pé mo gún ẹ ọkọ mi bá tún bá gẹ̀ jáde bá ní sotiri gbogbo ohun tó dẹ̀ ń sọ pátápátá bluetooth tí mo fi ń gbọ́ mi tí mo wà sálẹ̀ náà bẹ́ẹ̀ ni mo ti mú mọ́tì mo ń gbọ́ everything gbogbo sínú tó béèrè lọ́wọ́ àbúrò ẹ̀ sọ pé ilé ẹ̀ náà ti ń dé kùtẹ̀ nídòdó oríṣiríṣi kan ló ṣẹlẹ̀ ètí wọ̀ rí tó ń pè bẹ́ẹ̀ ni pé ó ti rí nǹkan tán láyé yìí ẹlòmíì rí jù bẹ́ẹ̀ lọ nítorí tó dàbẹ́ ni pé òòlù ẹ̀rí ẹlòmíì rí tó jù bẹ́ẹ̀ lọ wo bá ní abẹ́rẹ́ bójú fẹ́ lábẹ́rẹ́ tó máa gún òun ló bá tú ó ní òun ti múra lẹ̀ sórélẹ̀ tó máa fọ endos kan tó bá máa fi jí èèyàn tó bá pupa wà rí bí èèyàn tó dúdú èèyàn tó bá dúdú wà rí bí èèyàn tó pupa wọ́n máa fi fún ẹbí ijó mẹ́ta àfẹ́ ti brain ẹ̀ wọ́n á máa wo bí dédé rìn ṣé mo sọ ẹ́ dìbẹ̀ nǹkan tó choose ni sórí nǹkan inú márùn tó wọnú ẹ̀ yìí òfin ti band wa òfin ti kó wa papọ̀ and if you want to divorce me no problem but my secrets must not be leaked out because mi ò lè ṣe láì má bọ ọkùnrin ní àjọṣepọ̀
ó náà ti sùn àwọn ṣáà múra ń bẹ̀ yẹn gírígírí àwọn gbà àwọn lọlé ọjọ́ mẹ́tàlá náà fẹ́ ló ń bẹ̀ yẹn wọ́n bá ní ohun láìkí wọn kí ni wọ́n wà mọ́ lálẹ́ ó rà tó délé kan tó wá ọlọ́run ṣáà wà ń bẹ ọkàn òun ṣáà mú sóhun lórí this life is not like that ayé ìṣe kìíní kan ọkàn òun ṣáà mú sóhun lórí everything fún òun wà kí ẹ̀rín òun pẹ̀tì òun ó raṣọ fún òun ó oúnjẹ fún òun ó ṣe ó dáadáa ó ní ṣe nǹkan ẹ̀kọ́ tó ń tọrọ lọ́wọ́ ẹ̀ náà ni allow him it's not that pé kìíní so that I'm ẹ̀rín a máa ní comfort life. I don't have any girlfriend. I don't have anybody outside. Lẹ́yìn Pastor Timothy àti ìyàwó wọn. Lọ́nà èmi àti ẹ náà. Bukky, please, James. Kí ló tó sọ fún mi ká tó fẹ́ra wa? Ṣé di máa sọ fún ẹ ṣọ máa fẹ́ mi ni? O ní fẹ́ mi now. O ní fẹ́ mi now. And I love you. I want to marry you. Bọ́dá àwọn ọmọ kéékèèké ń bẹ̀ tó yẹ kí n fẹ́. Mo rò pé ìwọ tó ti mature. Yes, I'm 35. I married 34. Age wa gan. Even it's only months mo gbà lọ́wọ́ ẹ̀ now. But I need someone that is mature tí ó lè comprehend gbogbo nǹkan tá à ń ṣe tọ́pọ̀lọ́ ẹ̀ máa gbé so ọpọlọ òun gbé báyìí ọpọlọ ẹ̀ gbé now forget about what will happen in the journey tí wo bá ti open mouth nobody will crucify you wà lóyún wà bí mi náà ni mo lọ mọ́ kò ṣe pé bóyá o máa lóyún o máa bímọ bóyá bra Timothy ló máa lọ mọ́ no àbọ̀mọ̀ àǹtí ẹ̀mí ni mo máa ní no. Ìwọ náà ló máa ní ọmọ tá a bá bí. The only thing tó wà níbẹ̀ tí mo fẹ́ kó fún mi ni pé just be loyal with me, don't tell anybody, hold the secret. Ó ní ìmọ̀tọ́kọ mi bára wa sùn àmọ́ kí n má tọ̀ yín jẹ oko Pastor Timothy ó dájú kó ọkọ mi lọ. There is something about Pastor Timothy oko wọn máa ń kanlẹ̀ oko wọn máa kanlẹ̀ tán máa débi tó yẹ kó dé. But my husband ó kó ẹ̀wọ̀n kan lẹ̀ dàbí. Àǹtí ṣeun bá ṣe jọ wá ń ṣe nìyẹn nígbà tá a délé ó bá ní Pastor Timothy is coming tomorrow ó bá ní okay bá ṣe dé orí bẹ́ẹ̀dì yẹn wọ́n bá ní kóhun àti ìyàwó Pastor Timothy káwọn kọjọ máa ṣeré náà ó ní àǹtí ṣeun ó máa ti good débi pé àṣé òun fúnra rẹ̀ àwọn tó máa bóbìnrin ṣe papọ̀ ni bọ̀ ọkọ òun sọ pé òun ò fẹ́ràn àwọn yẹn bẹ́ẹ̀ lè kọ́kọ́ òun fẹ́ àwọn tó máa ń bóbìnrin ṣe papọ̀ bọ̀ Pastor Timothy àwọn mọ̀ pé ìyàwó àwọn máa ń bóbìnrin ṣe papọ̀ obìnrin kọ́kọ́ gbé ọyàn síta ní ó mú ọyàn òun for good 30 minutes ó fi èrìgì tẹ ọyàn òun ẹ̀mí òun fẹ́ bọ̀ ó ṣe wàá gbé ìbòun sílẹ̀ obìnrin ó ṣe wàá láwọn ní òbò ó láwọn ní òbò dé gbogbo òdì ni ó láwọn gbogbo etí òun gbogbo àbíyá àwọn ọmọbìnrin tó ń tẹnu bọ̀ nígbà tó láwọn dáadáa tán lẹ́sọ̀ àmókù rọ́bà àti ṣe mi ò lórí nígbà tí mo wà ní mi ò lórí mo fẹ́ fi okò rọ́bà ṣe àti mo kí náà fi okò ṣe ń gbòòrò lẹ́sọ̀ àmókù rọ́bà yẹn ó wà lò lára ó wà lò tó pé bóun ṣe dà yẹn òun ò dárú ẹ̀ rí bóun ṣe dà tó báyìí tó ti rẹ̀ wọ́n báyìí wọ́n á ní nǹkan tóun ṣe fún òun kó náà wá ṣe fún òun padà wọ́n ní bóun ṣe máa gbọ́yìn obìnrin ẹgbẹ́ òun sẹ́nu ó ní kó má wọrí kó máa understand ó ní bóun ṣe gbọ́yìn ẹ̀ sẹ́nu gbà tó ń mú yẹn tó ń mú òun gbọ́yìn méjì sẹ́nu òun ṣe òun fi kíní bá a ṣeré gbà tó náà bá a ṣeré ó dà ó ní you are trying gradually you get there gbà táwọn dá àwọn ọkọ àwọn wà bẹ́ẹ̀ wọ́n bára wọn ṣeré àwọn náà bára wọn ṣeré àmọ́ àwọn náà wà lórí bẹ́ẹ̀dì ọkàn àwọn wà lórí ṣíà tó wà ní ìyá táwọn náà yára ṣé ọyọ kan náà ni ibẹ̀ làwọn méjì ti ń ra wọn mọ́ tó ti ń ṣe gbogbo ẹ̀ èmi ò mọ̀ pé kò mí máa ń ṣe ọkùnrin sọ́kùnrin gbogbo táìmù tí mò ń sọ yìí ìdí èmi pé bóyá ọmọ bí àwọn tó máa ṣe 3 sọm kí ní kò tó àlọ́pọ̀lọ́ wọn nìyẹn ó wá jọjọ́ kan mo ń bọ̀ láti ibi iṣẹ́ ni mo wá ń pọkọ mi pé kí n ra kọ́bọ̀ kí n ra kíní kọ́bọ̀ kò pí kọ́ mo jẹ́ kí n máa bọ̀ ń tèmi járe mo ti pé kò pí kọ́ nígbà tí máa dé tí mo máa ṣílẹ̀kùn torí máa lọ bí ṣe ń lọ sáwọ́dì mo bá Pastor Timothy tó ti okó bọnú ìfúró ọkọ òun tó ń bọ́kọ òun sùn ní mẹ́ tó ń bàǹgẹ̀ gidigidi ká àwọn bíbù yìí wọ́n máa ń kàtà wọn àwọn sókè báyìí dóra wọn o kì í ṣe pé wọ́n máa ń ṣe alájà nìkan o bẹ́ẹ̀ ni
ọkùnrin àtọkùnrin wọ́n máa ń kàtàn sókè báyìí dóra wọn ó ní bó ṣe máa ń ṣe nǹkan tóun rí ni wọn sọ fóun òun fi ojú òun méjèèjì báyìí rí ni wọ́n máa ń kàtàn sókè dóra wọn mo ń bọ̀ mi ò tí ì dé báwo wá ló ṣe ṣẹlẹ̀ ìgbà tá a lóyún tá a bímọ bó o dọ̀rọ̀ ṣe ṣe àǹtí Ṣeun